agbọ́n mi ní wọlé ẹja apàjùbà ní balẹ̀ àparò jẹ́ olúgbóngbó tìlà òun ni wọ́n fi ń ṣẹ́gun ògúlùntù gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà ń lé ẹ̀yin lẹ́ẹ̀ máa rẹ́yìn àwọn ọ̀tá yín o nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí wọ́n bá fìkàlẹ̀ sí ẹ rẹ́yìn àwọn ọ̀tá yín Gbangbadẹkùn lẹ́tọ̀ ní ààfin olú ti Ìtorí ọba wa Abdulfatai Ìlúfẹ́milóyè Akórèdé Àkámọ́ ẹ bá mi ṣe kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o kádé pẹ́ lórí kílẹ̀kẹ̀ pẹ́ lọ́rùn kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ kó máa pọ̀ sí i kí olórí wa máa ṣiṣẹ́ ẹ̀bí ìgbà yín á tu gbogbo wa lára o. ẹbí Búsàrí àti Bìláwù nílùú Kẹńtà àti Ìtorí Ẹ̀gbá òní wọ́n tukọ̀ ọba Abdulfatai Àkámọ́ oníkùmọ̀ ẹkùn olú ti Ìtorí Ẹ̀gbá wá sílé ayé lọ́jọ́ kìíní oṣù kẹwàá ọdún 1960. nígbàkúgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ọba Abdulfatai Àkámọ́ olú Ìtorí ó pegedé ó sì fi gbọ̀rọ̀ jẹ́ kàgbẹ̀lú ó gbafẹ́ ó yáàyè mùsùlùmí tó pójú owó gidigidi ni ó jẹ́ onírẹ̀lẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ni gbogbo àdáwọ́lé rẹ̀ lọ́kan ọ̀jọ̀kan olú Ìtorí jẹ́ ẹ̀dá kan tó lawọ́ tó sì kóni mọ́ra pẹ̀lú àṣà àkóyawọ́ yìí kan náà ló mú kí tọmọdé tàgbà ìlú kí wọ́n fẹ́ràn ọba Àkámọ́. ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Ebenezer African tó wà nílùú Ìbàdàn ṣe ṣí nípínlẹ̀ Ọ̀yọ́ òun ló ti kọ́kọ́ lọ kàwé kó tó lọ sí ilé ẹ̀kọ́ gíga ti African Church ìyẹn Afrograms tó wà ní ìlú Abẹ́òkúta. owó tó pọ̀ lápò àwọn òbí rẹ̀ ló jẹ́ kó dá ìwé dúró nígbà náà lọ́hùn-ún tó sì kọjá lọ sílùú Èkó. nígbà náà ògo tí ìfarasin kò sì kúkú mọ̀ wípé ọmọ ológo lọ́jọ́ iwájú ló ń jẹ́. ṣé bọ́lọ́run ọba Láwòrábí tó bá ti pè ìrìn àjò ẹ̀dá bẹ́ẹ̀ ní rí gẹ́lẹ́. ilé iṣẹ́ kan tó ń gbàwé ìrìnnà lójú òfurufú lọ sílẹ̀ òkèèrè lọ́ba Abdulfatai Àkámọ́ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́. eléyìí ló mú kó náà kó wá túbọ̀ kàwé sí i nípa bí a ṣe ń ṣe kòǹkárí jíjá ìwé ìrìnnà ọkọ̀ ojú òfurufú. nílùú London ló ti lọ rèé kàwé nípa rẹ̀. lẹ́yìn náà ló dolóyè rẹpẹtẹ nípa àtò ẹ̀kọ́ ìmọ̀ ọ̀rọ̀ ajé ní fáfitì Ọmọtìn nílùú ọba. nígbà tó padà bọ̀ wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní Elédùà ló kún òun náà lọ́wọ́ tó sì wá ṣe ìdásílẹ̀ àwọn iléeṣẹ́ àjọ olókòwò tọrọ nípa ètò ọrọ̀ ajé nípa àwọn nǹkan tóun náà tó kàwé fún lókè òkun. ó tó àwọn ẹ̀ka mẹ́ta iléeṣẹ́ àjọ olókòwò bẹ́ẹ̀ tó dá sílẹ̀ tó sì gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí ẹnu iṣẹ́. bákan náà ọba Fatai Àkámọ́ jẹ́ni tó fẹ́ràn eré ìdárayá orí pápá gidigidi. eléyìí ló sún dé ipò àti ààyè láti gba iṣẹ́ jíjá tíkẹ́ẹ̀tì fáwọn ikọ̀ agbátẹrù ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilé wa lọ́dún 1996 lọ sí ilẹ̀ Atlanta. lóṣù kejì ọdún 2004 ló gbadé olú Ìtorí látọwọ́ Aláké tilẹ̀ Ẹ̀gbá tàná ìyẹn olóògbé ọba Oyèbádé Lípẹ̀dé. Alhaja Ọlábísí Barakat Fadírira ní olórí Àkámọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọmọ àti ọmọ ọmọ tí Elédùà tó fi dá wọn lọ́lá. ọba Àkámọ́ àwọn náà ní olú ti Ìtoríland. ìwádìí àkọsílẹ̀ ó fi hàn wá wípé ìjọba èèyàn ò lè fẹ́ jọba kí àwọn kan má wà gẹ́gẹ́ bí alátakò. oríṣiríṣi nǹkan là ń gbọ́ yálà àwọn tó tiẹ̀ ti jọba tí wọ́n wà lórí ipò àwọn míì á ní wọ́n lọ kóòtù lénìí wọ́n lọ kóòtù lọ́la. ẹ ṣáà wò ó kábíyèsí kí ni nǹkan tó jẹ́ bàbàrà ní ipò ọba àti wípé bẹ́lẹ́ran ara bíi ti wa náà ni àwọn orí adé jẹ́ kí ló fà á gan-an. a máa kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orin ọpẹ́. ìdí ni pé
ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fa mọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ Olódùmarè ó lẹ́ni tó ń pè lòun yàn ó lẹ́ni tó ń yàn lòun ṣe lógo ìyẹn mo sọ pé a máa wọlé pẹ̀lú orin ọpẹ́ ìyìn ọpẹ́ ló yẹ ọ́ bàbá wa olóore àwa ọmọ Ádámọ̀ àfìyìn fórúkọ rẹ ìrẹ ló dẹ́mi wá sí ìrẹ ló fún wa láyọ̀ ìyìn ló yẹ ọ́ Jésù ẹ̀rù jẹ̀jẹ̀ olóore. Ẹ̀yin èèyàn mi mùsùlùmí ni mí ṣùgbọ́n kì í ṣe pé kò sórí ọpẹ́ náà nínú ti mùsùlùmí tá a lè lò ṣùgbọ́n eléyìí ni ohun tó kọ sí mi pé ká lò gẹ́gẹ́ bí ipò tí Olódùmarè fi mí sí èmi ni bàbá lórí mùsùlùmí èmi ni lórí kìrìsìtẹ́nì èmi ni lórí ti ìṣẹ̀ǹbáyé ọ̀nà ọpẹ́ mi pọ̀ gan ṣùgbọ́n Olódùmarè ní ẹnikẹ́ni tó ń bá pè ó lóun lòun yàn ó lẹ́ni tó ń bá yàn ó lóun lòun ṣe lógo mo dúpẹ́ fún Ọlọ́run pé ògo tó Ọlọ́run ṣe wá kó má dìbàjẹ́ mo tún bá yín náà dúpẹ́ pé ẹrù orí kan wá nílùú Ìtòrè lágbára Ọlọ́run oore yín ò ní ságun gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere iléeṣẹ́ yín á máa lọ sókè òkè lẹ́yìn fọ̀hún òkè lẹ́yìn máa wà orúkọ tèmi ni ọba Abdulfatai Akorede Akamọ agbódèrè kínní olùtìlú Ìtòrè ní ilẹ̀ Ewékòró ọba onípò kínní ni mí lóòótọ́ ìgbà tí a gbadé níbi ọdún sẹ́yìn onípò kẹta ni wá ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run fúnra hàn ní ìlú ó kọ́ sọ wá di ipò kejì Olódùmarè tó wá sọ wá di ipò kìíní irú ọ̀rọ̀ ọ̀fẹ́ tá a rí gbà lọ́wọ́ Ọlọ́run yìí kò wọ́pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan kí nǹkan tọ́lọ́run bá lọ́wọ́ sí tí kì í yọrí sí rere àpẹẹrẹ ìgbà tí a dé ìlú yìí ní 2000 agbadé ní February 2004 February 26 2004 èrò tó wà ní ìlú yìí tó 30 ṣùgbọ́n lénìí à ń dúpẹ́ fọ́lọ́run pé tàbá ní kàkà ní méní méjì mẹ́ta ààrẹ over 100,000 èèyàn ní ìlú ilé ni ìgbà tí mo bá dé 10 naira náà ń ta ilẹ̀ ní ìlú yìí ṣùgbọ́n tàbá ní káwò lénìí ilẹ̀ tó wá bọ́ sí kọ̀rọ̀ pàápàá ló máa rí ní 500,000 naira ìtò wá bọ́ sí gbangba almost about 10 bí ọmọ máa ní kó mú 10 million whatever wa gbogbo léyìí wọn ọpẹ́ ni mímọ̀ ṣe tèmi kọ́ bí kò ṣe pé àdúnṣe bí nǹkan tọ́lọ́run bá lọ́wọ́ sí aṣòro ṣe bí tọ́lọ́run ò fẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè yín kí n tó di ọba a bí mi ní ìlú Ìbàdàn ní 1960 ìgbà tó di ọdún kejì wọ́n gbé mi wá sí ìlú Ìtòrè níbí mo lò ọdún 5 níbí ibi mo ti pé ọmọ ọdún 7 kó tó gbọ́n tún gbé mi kúrò nílùú yìí ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ kó tó di pé wọ́n wá gba àwọn òbí mi nímọ̀ràn pé ẹ gbé Fatai kúrò ní Ìtòrè àwa fi gbé mi lọ sí Abẹ́òkúta a dúpẹ́ fọ́lọ́run lẹ́ni tẹ́ wá yìí iléèwé primary school tó wà nílùú Ìtòrè wọ́n dá sílẹ̀ ní 100 years ago ìní ló ń ṣe celebration ẹ̀ so and ó tó wá jẹ́ ìní ọ̀nà rẹ̀ tí wá wá ìgbà tí mo lọ síléèwé ní 1967
níṣẹ́ ni wọ́n ní kí n fi ọwọ́ sí etí ọjọ́ náà lọ́hùn ṣòkòtò kékeré ni mo wọ̀. ṣọwọ́ yín wá tẹ́tí kábíyèsí. ó kú tẹ́tí àdúpẹ́ fọlọ́run. wọ́n gbà yín wọlé. ọdún náà lọ́hùn àdúrówó ra uniform màmá bàbá mi tó wà nílùú yìí olómú aṣọ ìpele tóbìnrin máa ń lò ó náà fi pakájà fún mi lọ sí iléèwé náà lọ́jọ́ náà lọ́hùn ṣùgbọ́n tẹ́ bá dé iléèwé náà lénìí ó wà lára iṣẹ́ tí mo kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe a ti sọ di iléèwé àkọ́tún gbogbo nǹkan tó wà ń bẹ pátápátá Ọlọ́run ló máa ti bá wa yí padà níléèwé náà láti ìgbà tí mo ti gbadé ni mo ti máa ń ra aṣọ iléèwé fún ọmọ igba àtúndúpẹ́ pé lásìkò títí wa kò sí iléèwé gíga èyí grammar school ẹni tó wá ti kúrò ní irú torí báyìí inú kọ́sọ́ sábẹ́òkúta tàbí Ìbàdàn tàbí Èkó ṣùgbọ́n lẹ́ni tá à ń sọ yìí àti ní grammar school tó ti pọ̀ rẹpẹtẹ àṣẹ Ọlọ́run ni lẹ́ni tá a tún sọ yìí a tún ti ní tertiary institution tó jẹ́ pé tọ́mọ wa bá jáde ọ̀n nídà ti lọ sí ibì kankan mọ́ láti primary school a lọ sí secondary school from secondary school a lọ sí tertiary institution the polytechnic lọ́wọ́lọ́wọ́ mo yé máa ń sọ̀rọ̀ yìí wọ́n ti accredit the polytechnic fún about additional 10 HND programs ọ̀pọ̀ ẹ̀nìfọ̀lọ́ ìṣẹ̀lẹ̀ pọ̀ ọ̀rọ̀ wa tó pẹ́ ẹgbẹ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ nísìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan rí lọ́lọ́ ń gbéṣe àti tí mo mọ̀ àti tí mi mọ̀ ìyẹn ni pé ibikíbi tí àká bá balẹ̀ sí oúnjẹ àká awọ́tọ̀ níbẹ̀ Olódùmarè adúpẹ́ o ẹlẹ́dàá ọ̀run adúpẹ́ o ìtẹ́ ìbéèrè nígbà tí wọ́n pè mí pé kí n wá sí Ìtòrè it was like ibo ló tún jẹ́ Ìtòrè because bí mo ti kúrò nílùú yìí ní barely about 40 something years mi ìrántí ọ̀pọ̀lọpọ̀ gbà àlẹ́ máa ń gbà kọjá so mo wá ló bá ní máa jọba ọba kẹ olórí báyà rí pé ọkọ òun ò jọba o pé ipò tó lọ ń tò wá sí ó tẹ́ wa lọ́rùn so bá ṣe lọ nìyẹn ìwé bí ọ̀n bá fi mí lọ́rùn lẹ̀ wọ́n sá ń dá mi láàmú ó dẹjọ́ kan náà ní Aláké ló ń fẹ́ rí mi kí n tó di ọba mo ti ń bá ọba lò torí mo ti jẹ oyè bí oríṣi lọ́dọ̀ ọba bí oríṣi bí 5 so mo ti mọ díẹ̀ nínú ìṣòro tó ń kojú kọ ọba ọ̀pọ̀lọpọ̀ ìṣòro yìí kò ṣeé fojú rí ṣùgbọ́n Ọlọ́run nìkan lọ́ba tó ń bá ọba gbé bùkátà ẹ̀ ìgbà tí mo dọ́dọ̀ wa bàbá Aláké àná ọba Oyèbádélé Pẹ̀dé ọba ní olú Ìtòrè ó ti wọ̀ pẹ̀bí lé ní o bọ́wọ́ ìyàwó mi jábọ́ ní ẹ̀ torí mi àti ìyàwó mi náà lájọ lọ bọ́wọ́ ẹ̀ sì jábọ́ ní ẹ̀ ní ibi mo ṣe wọ ìpèbí ní ẹ̀ lórí pé àwọn aráàlú ẹ̀ sọ bá mi ní ọ̀dọ̀ bàbá wa Aláké níbi tó fi mi sí bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ṣòro ló tún dìde ṣùgbọ́n gbogbo ìtòwò tí n kó wá dé tó Ọlọ́run ṣẹ́gun ẹ̀ ìtorí Olódùmarè jẹ́ kó yé wa wípé nígbàtí Goliath tó ń da Israelite láàmú ẹ tún wà lọ́nà Bíbélì nìyẹn àṣẹ Ọlọ́run ni àkúbánú ìtàn ni David yẹn Dáúdù ọmọ kékeré ní darandaran ni so èyí tí David fi ta kànnàkànnà fún Goliath àṣẹ Ọlọ́run ni ìdìdí Ọlọ́run ni ó dà pé òun lọ́lọ́run lò fún wa ìtorí pé ọba tí ó kọ́ jẹ nílùú táwa yìí kò lóṣù 6
ìgbàgbọ́ àwọn èèyàn wá ní pé ọba tó tún máa jẹ kò ní lóṣù mẹ́ta. Ìdí ọpẹ́ wa pọ̀ gan, ọ̀pọ̀lọpọ̀ àṣírí náà ṣe tuntun sí mi lọ́wọ́ ni pé àkómọ̀ nǹkan tó bá tó yé Fatai fi ṣeré ẹ̀yìn tá a rò pé kó lóṣù mẹ́ta kó kúrò ńbẹ̀ kẹ́lómi túbọ̀ sí kó lóṣù kan kó kúrò ńbẹ̀, ṣùgbọ́n Olódùmarè àtẹ̀rẹ̀kẹ́rẹ́ ayé ọ̀gbàgbà tí ń gba láìlára ọ̀gbàgbà tí ń gbọ́ ọmọ òrukàn arúgbó ọjọ́ ni ọba tó mọ oyún inú gbìn ọba tó rí ni tẹ́nìkan ò rí ọba ṣèyéhùn ọba tó ń dárànú ayé mi adárànú ayé wo wa ìtọ̀ tó gùn ni ṣùgbọ́n kí Ọlọ́run Olódùmarè iṣẹ́ rí ọ̀nà ẹni tó lọ́ bá ń jà fún kò gbọ́dọ̀ jà fúnra ẹ̀ ìyẹn ló jẹ́ pé ìyìn ọpẹ́ ló yẹ Olódùmarè lágbọ́rọ̀ Ọlọ́run ẹnu ọpẹ́ kò ní kàn ohun ìyìn kò ní kúrò lẹ́nu wa lágbọ́rọ̀ Ọlọ́run gbogbo ìta fẹ́ lọ́ọ́ máa ṣe gbogbo ìta fẹ́ Ọlọ́run á lè jìnnà sí wa. Kábíyèsí àti wípé olórin kan ni ó mú mi rántí ó ní orí tó bá máa dádé pé tó bá fogójì ọdún dé fìlà ó ti di dandan kó dádé bẹ́ẹ̀ ni. tó ẹ jẹ́ wá wò ó Kábíyèsí a mọ̀ wípé abẹ́ ìjọba ni gbogbo ọba aládé wà ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan ribiribi tí ẹ ti gbé ṣe yìí àti pé kàyéfì gan náà ló jẹ́ bàbá dé ààfin yìí èèyàn akájé kú kalẹ̀ o ẹ̀yin tẹ̀ ti dé ọ̀dọ̀ Olùtorí ń bí ṣùgbọ́n ẹ ṣe àwò ẹ má jẹ́ káwọn ará ilé gbọ́ ṣé tọ́rọ́kọ́bọ̀ tí ìjọba ń fún yín náà lẹ fi ń ṣe àbí Kábíyèsí náà tún ń dọ́gbọ́n lábẹ́lẹ̀ tún mú nǹkan mọ́jọba lára bóyá ẹni tẹ́ fi ń pawọ́dà. Alhamdulilayi wàjáde náà sùúrù ra wàjáde náà sùúrù ra. láti ìgbà tí èmi ti wà ní kékeré àfi nǹkan tí ò bá wù mí ṣe Ọlọ́run ò ní ṣe fún mi. ìgbà tí mo wà bí ọmọ ọdún 10 ni mo ti rí pé àwọn òbí mi lówó ìṣẹ́ náà ń tiraka mo ní kàn fi mí àtọ́lọ́run lẹ̀. mo ṣe lọ sí iléèwé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo jáde Ọlọ́run ló ṣe. mo ṣe lọ sí iléèwé tó tẹ̀lé secondary school àṣẹ Ọlọ́run ni. bí mo ṣe lọ sí òyìnbó iṣẹ́ Ọlọ́run ni. bí mo ṣe di gbogbo nǹkan tí mo dì láyé àkọlé òní tàsé ni. ìtorí nígbà tí wọ́n kékeré tí bá rí ọkọ̀ òfurufú bá kọjá wọ́n ní bá mi kí ọba bá mi kí ìyá mi o èmi náà bọ̀ wá ẹ o. so gbogbo báyìí lọ́kàn mi ti wò pé mo fẹ́ máa wa ọkọ̀ òfurufú ṣùgbọ́n rírò ní tènìyàn ṣíṣe ní ti Olódùmarè. mo gbìyànjú mo làkàkà but mo dúpẹ́ fọ́lọ́run pé mi ò wá ọkọ̀ òfurufú ṣùgbọ́n mo ṣiṣẹ́ nínú ọkọ̀ òfurufú torí nígbà tí a kọ́kọ́ kúrò ní secondary school ó dàbẹ̀ pé ayé fẹ́ parẹ́ ayé òkú parẹ́ so Ọlọ́run gbé ògo jáde bí mo ṣe wọ Nigerian Airways ní as a cabin crew ní àwọn tó máa ń attend sí àwọn passengers nínú aircraft from cabin crew nínú ìgbéga mo di olórí cabin crew tó ń pè ní purser. àwọn pursers àwọn náà máa ń control nǹkan àwọn náà máa ń control nǹkan tó ń ṣe àkóso nínú ọkọ̀ òfurufú. àwọn náà máa ń relate pẹ̀lú àwọn kan wà tó ń pè ní flight crew. àwọn ọ̀tọ́ gbọ́dọ̀ flight crew yẹn ni àwọn captain first engineer captain first engineer àti second pilot. ọgbọ́dọ̀ pé mẹ́ta ibi kan wà tó ń pè ní cockpit yẹn ni ibi tí àwọn jókòó sí. so àwọn purser ló máa relate pẹ̀lú wọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú cabin àti tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn lọ́jọ́ wọn relate. ṣùgbọ́n mo dúpẹ́ pé
bí ọdún méjì tí mo fi ṣiṣẹ́ yẹn nǹkan tó wù mí ṣe ìbáwọ́ sí mu ṣe ṣùgbọ́n màmá mi nígbàgbọ́ pé bóyá mi rè ní mí pé mi ì fẹ́ yàwó mi ì fẹ́ bímọ ọ̀tá mi fẹ́ kú pé torí ẹni tó bá fẹ́ kú ló máa fò nínú òfurufú so gbà tí wàhálà màmá mi pọ̀ díẹ̀ ìmọ̀lókè torí màmá mi gbìyànjú nínú ilé ayé mi bàbá mi fẹ́ yàwó 5 gbogbo àwọn ọmọ tó bí à ń lọ bí 36 tí mo wà ní 21st position nínú tọ̀dọ̀ màmá mi we are 9 in numbers mo dẹ̀ wà ní number 5th position so kò fi bẹ́ẹ̀ easy torí mo tún jẹ́ nìkan tó lọ ń tètè gbé lọ́wọ́ sókè mo fẹ́ lè sọ pé mi ni mo tún take care gbogbo ẹbí yẹn ọlọ́run Olódùmarè ọba ṣe yóò wù ọba alára tí ń dára adára dáadáa ńlá yìí wù wá ìgbà tí mo kúrò ní tí wàhálà màmá mi fẹ́ pọ̀ dẹ̀ kí n lè tẹ́ wọn lọ́rùn mo kúrò mẹ́ẹ̀ ìgbà tí mo wá kúrò mo ṣe lọ sílùú òyìnbó nìyẹn láti bẹ̀ mo lọ sí iléèwé kan tó ń pè ní Hackney College ní Hackney College mo ṣe economics from there mo lọ sí iléèwé kan again bẹ́ẹ̀ tó ń pè ní Homerton University I did economics too but wọ́n ní oore ọ̀fẹ́ kan bí wọ́n ṣe ń kàwé nílùú òyìnbó ó yàtọ̀ sí wọ́n ṣe ń kàwé ní ọ̀dọ̀ wa ń bì then oore ọ̀fẹ́ tí wọ́n ní ni pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú Nigerian Airways gẹ́gẹ́ bí flight crew so mo ti rí nǹkan tó wà níbẹ̀ irú iléeṣẹ́ Nigerian Airways ọdún ọ̀wọ́ iléeṣẹ́ yẹn wọ́n máa ní air crew wọ́n máa ní ground crew àwọn air crew ni àwọn tó máa ń ṣiṣẹ́ nínú aircraft àwọn ground crew ni àwọn tó máa ń ṣiṣẹ́ nílẹ̀lẹ̀ mo ní iṣẹ́ yìí mi nífilẹ̀ mo wò pé ìwé wo ló lè wá iṣẹ́ fún mi n bá mú ìkan tó ń pè ní ticketing so mo tún wá lọ nípa ìmọ̀ ticketing and reservation tours and tourism Ọlọ́run tún gbà fún wa ní 1995 mo dá iléeṣẹ́ tèmi sílẹ̀ fún ara mi gangan pẹ̀lú ògo Ọlọ́run ní 1996 ní a lọ gbá Olympic ní Atlanta gbogbo àwọn tó lọ láti Nigeria iléeṣẹ́ mi ló kọ ticket fún gbogbo wọn ibi tí Ọlọ́run ti gba ògo nìyẹn ó wá dàbí àlá lójú wọn torí tá a bá ń sọ̀rọ̀ ọkùnrin ẹpọ̀n tẹ́pọ̀n ṣùgbọ́n àwọ̀ yìí ju àwọn lọ bẹ́ẹ̀ náà ni tá a bá ń sọ̀rọ̀ iléeṣẹ́ tó léeṣẹ́ ṣùgbọ́n iléeṣẹ́ jura wọn lọ kí Ọlọ́run Olódùmarè kó má fi wá sílẹ̀ Ọlọ́run lè ṣe gbogbo fún wa Ọlọ́run Olódùmarè tó ń bá wa ṣe kó má padà lẹ́yìn wa ètò orílù torí àti ní kankan báyìí o bẹ̀bẹ̀ ń lọ ní o lágbó Ọlọ́run bẹ̀bẹ̀ tó dẹ̀ ń lọ tọ́lọ́run ṣe kò ní dúró Ọlọ́run adó tí wà ẹ ṣé mo dúpẹ́. tó ààfin ọba olú ti Ìtorí ọba Abdulfatai Akorede Akamọ ibẹ̀ náà ní gbangba tí ń dẹkùn tí kedere tí ń bẹ̀ẹ́ wò láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn wọ́n ti ṣàlàyé fún wa lórí gbogbo ohun mèremère tí wọ́n ti ń gbéṣe ní ìlú Ìtorí wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá ti lọ́lọ́run lẹ́yìn ó ti ní gbogbo nǹkan nìyẹn èèyàn ń gbójú lọ́lọ́run kó jogún òfò Ọlọ́run náà tó wá ń tì yín lẹ́yìn kò wá ní padà lẹ́yìn yín o adé á tún pẹ́ lórí lẹ́ẹ̀kan sí i tó kábíyèsí ẹ ṣe àwò báyìí a mọ̀ wípé àwọn ẹ̀yin lọ́balọ́ba gbogbo ọba abẹ́ ìjọba ṣùgbọ́n látìgbà ìwáṣẹ̀ ìtàn jẹ́ kó yé wa wípé ẹ̀yin ọba aládé gangan ni ìjọba ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ láyé òde òní kí ló fà á gan.
ká dúpẹ́ fọlọ́run. alhamdulilayi. Tí a bá wo ìtàn wọn ní tá bá ka ẹrú inú ẹrú á bàjẹ́. Ní ìran Yorùbá gbogbo ọmọ Yorùbá pátápátá ìran ládéládé ni wá, ṣùgbọ́n bí ọjọ́ ṣe ń lọ ni gbogbo nǹkan ń yàtọ̀. Ní ìgbà ìwáṣẹ̀ tá à ń sọ yìí kò sí nǹkan tó ń jẹ́ ìjọba, nǹkan tó wà ní ìṣèlú. Ìyẹn ló fi jẹ́ pé ọba ò kì í dá wà láì má ní olóyè. Ní ilẹ̀ Yorùbá gbogbo ìlú pátápátá ló ní ilé ògbóni. Yàtọ̀ sí ilé ògbóni a tún níbi kan tó ń pè ní àwọn olórógun. Oyè ògbóni ó yàtọ̀ sí oyè olórógun. Tí láyé àtijọ́ ogun jíjà ní iṣẹ́ tó ń ṣe jù. Ibi tó bá dẹ̀ lè jagun dé tó bá lágbára dé ibẹ̀ náà ló máa lókìkí dé, ibẹ̀ ló máa mọ̀yàn dé. Ṣùgbọ́n bí ayé ṣe ń yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ba yí. Ìgbà tí ọba ń pàṣẹ ìyẹn là ń pè ní monarchy system of ruling. Ayé rojú òótọ́ wà nítorí kò sí olójú kan tó máa lajú ẹ̀ lẹ̀ tó máa ní kí tàlùbọ̀ kó kó wọnú ojú òun. Kò sí ọba tí ó fẹ́ kí ìlú òun kó gòkè. Ṣùgbọ́n nígbà tó yá bọ́ sí ayé wọ́n so Nàìjíríà papọ̀. Ibi tí wàhálà kan ti bẹ̀rẹ̀ nìyẹn. Nítorí ní Ẹ̀gbá táwa wà yìí ibẹ̀ ni ọ̀làjú ti bẹ̀rẹ̀. Kí Nàìjíríà tó dé àti ní Ẹ̀gbá United Nations tí gbogbo kíní wa ti ń lọ ní rọwọ́ rẹsẹ̀. Ṣùgbọ́n kíní kan wà tó pè ní ìsopapọ̀ amalgamation. Ìgbà tó ṣe yẹn ló di pé gbogbo Nàìjíríà di ẹyọ kan. Àtìgbà tí Nàìjíríà ti di ẹyọ kan ní nǹkan ò ti lọ bó ṣe ń lọ mọ́. Ìgbà tó dẹ̀ máa ṣe léyìí tán ọgbà agbára lọ́wọ́ ọba. Wọ́n dá ìjọba sílẹ̀. Ìgbà tó máa dá ìjọba sílẹ̀ wọ́n gbé fún àwọn olóṣèlú kan gbà ló kọ́ ń ṣe. Wọ́n tún gbà lọ́wọ́ wọn. Àwọn oníkàkí gbà ó tún yá oníkàkí tún gbé padà fún olóṣèlú. Ṣùgbọ́n tó gbọ́ ẹ lọ nínú òfin tí Nàìjíríà gbé kalẹ̀ kò sí òfin kan tó fún ọba kankan ní pé iṣẹ́ pàtó báyìí níṣẹ́ tó bá ṣe. Ṣùgbọ́n ibi kan wà mẹ́tọ́ kọ wípé ọba tó bá pè ó lè fún wọn ní ìmọ̀ràn. Ẹ dẹ̀ mọ̀ pé ká wí fún ni ká gbọ́, ká dẹ̀ wí fún ni ká gbà. Ṣùgbọ́n gbogbo ẹ lọ elélùbọ̀ tó bá fojú di afẹ́fẹ́ ó fẹ́ fi dígbẹ̀rẹ̀ fún ni. Bọ̀bá wọ́n fi àwa gẹ́gẹ́ bíi pé ẹ̀sára dúró yín ẹ máa ṣe ti ní abẹ́lẹ̀ o àwọn máa bá ń ṣe lókè o. Ṣùgbọ́n ìgbà tí ọba ń jẹ́ ọba ta ló fẹ́ gbéná wo ojú ẹkùn. Ìgbà yẹn ni wọ́n ti máa ń pòwe kan kábíyèsí wípé iyì lọ́ba ń forí bíbẹ́ ṣe. Wọ́n á ní kò sí ìran ọba kan tó mú ẹ̀jẹ̀. Ṣé láyé àtijọ́ ṣọ́ba máa ń bẹ́ orí àwọn èèyàn ni? Kò kú sọ́ba tó kú ń bẹ́rí. Ṣùgbọ́n iyì tó wà lára ọba ló fa òwe yẹn tó fi jáde. Nítorí tọ́ba bá pàṣẹ àṣẹ rẹ̀ adílé adóko kò sẹ́ni tó ń rọ̀ àṣẹ ọba. Nítorí pé kí ni òjò kan ò ní rọ̀ kẹ́nu ọ̀ṣọ̀rọ̀ má tó lẹ̀. Ṣùgbọ́n lóde ìní òṣèlú ti dá gbogbo nǹkan rú.
ọba tó bá gbọ́n ibi tá a fẹ́ bá fẹ́ lọ kó fẹ́ gbàbẹ̀ tó bá ti fẹ́ gbàbẹ̀ tiẹ̀ náà máa dá tìlú ẹ̀ náà máa dá gbogbo tó bá dá wọlé ẹ̀ máa yọ sí eré ṣùgbọ́n ọba tó bá dẹ̀ túgbọ́n náà kó ló ń bá wọn jà ètò bá dẹ̀ rí àfojúra ẹ̀ á fi mọ̀ ṣé ayé tá a wà ní ìṣẹ́ pé ọba kan ni mo gbọ́ ní bí 2 weeks ago tó ní driver plan fún wọn ṣapá wọn wá súnmọ́ nú mọ́tò ṣayé náà làwà yẹn ọba kan la gbọ́ bí 3 years ago tó ní wọ́n dá dọ̀bálẹ̀ ní títì wọ́n nà wọ́n ṣe gbá wọ́n ṣàwò ṣayé náà làwà yẹn ṣùgbọ́n nígbà tí ọba ń jẹ́ ọba ta ló fẹ́ gbéná wo ojú ẹkùn bó tí wọ́n ń kórí bí onígbà bá ṣe pé gbá ẹ̀ náà ṣe máa bá pè é ṣùgbọ́n ọgbọ́n tó wà ń bẹ náà torí tí o bá fọgbọ́n sí àwọn tó ní adégún àwọn náà tó máa sọ pé adéògún o torí èmi ò cannot imagine kò tẹ̀ yé mi nígbà tẹ́ máa rí ẹ̀wọ̀n ìlú tó máa convention against ọba ẹ̀ I don't know kọ́nà ṣàánú wa bó ti ń kórí adé ọba tọba ló ń ṣe ìrùkẹ̀rẹ̀ ọba tọba ló ń ṣe ìlẹ̀kẹ̀ ọba tọba ló ń ṣe bàtà ọba tọba ló ń ṣe kò sẹ́wáṣẹ́ tó tọba ló ń ṣe kò sẹ́ tó ń borí adéjà tádé òní dé mọ́lẹ̀ but kọba náà kò ṣe jẹ́jẹ́ o torí ilẹ̀ yọ̀. tó kábíyèsí ẹ jẹ́ ká wá wò ó báyìí ọ̀gbẹ́ni Fatai Akamo ìgbà kan nìyẹn ṣùgbọ́n kábíyèsí orí adé Ìlúfẹ́milóyè Akóredé Akamo ìgbà kan tún nìyí tí ẹ wá jẹ́ ọba aládé kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ẹ ṣáà wò ó. ọpẹ́ ní fọ́lọ́run ní gbogbo ọ̀nà Ọlọ́run ti mú ọlá tẹ́dá kan mọ̀ ní gbogbo ọ̀nà Ọlọ́run máa ń fira ẹ̀ hàn ìgbà tí mo wà ní Fatai Akamo Ọlọ́run ó ń tọ́jú mi parí sílẹ̀ fún ìgbà tí máa di ọba Akamo ìtorí ọba tó bá jẹ tí ó bá lówó ó ṣòro ṣe ọba tó bá jẹ tí ó bá mọ̀yàn gbogbo èèyàn ló máa mọ̀ ọba tó bá dẹ̀ jẹ táyé bá fẹ́ gbogbo èèyàn náà ló máa mọ̀ so àdúrà náà ni pé Ọlọ́run tó tọ́jú mi láti gba ìwé dìgbà tí mo tún fi ṣiṣẹ́ títí torí kò sí ọ̀pọ̀lọpọ̀ òkè àti ilẹ̀ gégélé ló pọ̀ tá a fò kọjá ọ̀pọ̀lọpọ̀ ohun tí ò yẹ kẹ́dà ṣe la ṣe tá a dá kọjá Ọlọ́run ò dẹ̀ fi kò wọ Ọlọ́run ò jẹ́ kó ń wá gbogbo léyìí Ọlọ́run tọ́jú wa lẹ̀ dé àsìkò ìgbà tí a máa fi gbadé ni nítorí nígbà tó ń pè kí n wá gbadé mo kàn ń wò wọ́n pé èlò lè fẹ́ rí nínú ẹ̀ and because mo dúpẹ́ fọlọ́run pé kí ni mo ń wá tọ́lọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi Ọlọ́run wá ti bá mi parí ẹ̀ kí n tó ṣe so ìgbà tí mo wá di ọba wọ́n tún dà pé ìrọ̀rùn díẹ̀ Ọlọ́run tó wá fi ọpẹ́ náà ní fọlọ́run ìtorí tá a bá wò ó tá a bá ní ká wo dídùn tá a ní ká wo fífọ́n dídùn ẹ̀fọ́n ìyá ọ̀rọ̀ adégun ṣùgbọ́n iṣẹ́ ló ṣe é dá ṣe o owó ṣe é dáná. ṣùgbọ́n kábíyèsí àwọn nǹkan kan wà nígbà yẹn tí ẹ máa ṣe tí ààyè ò ní yọ ọ́ lẹ̀ mọ́. irú iṣẹ́ tí mo ṣe ń gbà yẹn kò sáyé fún mọ́nìsìn ìtorí ẹ̀ that travel agency was hired so mo ní láti kọ lẹ́tà sí hired office pé mo ti dọ́bà o because a máa ní code so ẹ má jẹ́ láti ní lọ ẹ yọ orúkọ mi kúrò nínú code yìí o
so the license tẹ́ fún mi please take your license èmi ò ṣe mọ́ ohun torí iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tó jẹ́ pé ẹni tí ò bá ní ọpọlọ tọ́lọ́wọ́ bá dẹ̀ dúró tì kò lè succeed nítorí the likes of Major Adefope, the likes of Toms Benson, etc etc àwọn náà wà nínú iṣẹ́ yẹn tó jẹ́ pé ta ló fẹ́ bá wọn forí gbárí ṣùgbọ́n nínú gàgá nínú gógó ni màrú máa ń ṣẹ̀ṣọ́ wọ́n máa ń wo èmi pé kí lọ́gbẹ́ni ń lò èmi ìlú kankan ọlọ́run náà ni mò ń lò yàtọ̀ wá sí yẹn ìgbà tí mo ń jẹ́ Fatai Akamo mi kì í dárìn bóyá èmi bí mẹ́rin márùn la máa ń rìn káàkiri kò kú sí nǹkan tá a wá káàkiri ibo ni Wàsíù tún ṣe rí náà wá kiri tàbí máa kó wà là ń wá kiri and God has been doing it with the world ọba ó tóbi débi pé kò ṣe compare pẹ̀lú when I was Fatai Akamo lóòótọ́ kí n tó dọba ìlú mọ̀ká ni mí kí n tó dọba kò síbi tó ti mọ̀ mí kí n tó dọba mo ní service kan the NGO tí mo ń ṣe kí n tó dọba mo ti ń ṣe lot of things ṣùgbọ́n nígbà tí mo wá di ọba ó wá lé kínká ìgbà yẹn ká ní kò ti mọ́ mi lára ni ó máa jẹ́ ìṣòro fún mi nísìnyí àwọn bàbá wa wọ́n ní ọwọ́ àfúnni olókè ló ń gbé ẹni tí ò bá ti mọ́ lára láti máa fún yàn ní nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá dọba nǹkan tó máa pa nìyẹn because tó bá so ń lé kan àádọ́dọ̀ ọba tó bá tọ̀ ń lé kan àádọ́dọ̀ ọba bẹ́ẹ̀ nìkan bímọ ọ̀dọ̀ ọba náà tó bá wò pé ìjọba mi mọ olówó yìí wá ìṣòro báyìí nìkan tí máa wá ń bá mi tí wọ́n ní kí n máa mówó mi wá yóò á ti sẹ́mi ó ń tọ́ra ẹ̀jẹ̀ ni so nǹkan tí o bá ti mú ẹ̀dá lára kò lè ṣeé ṣe lẹ́ẹ̀kan ìyẹn ni wọ́n fi sọ pé ẹja gbígbẹ ó ṣòro ká ṣùgbọ́n ọlọ́run ló gbọ́ àsìkò tí mò ń jẹ́ Fatai Akamo láti máa mú mi mọ̀nà ìpè òkè tí ẹ̀dá bá rí ìṣòro báyìí ọ̀nà àbáyọ ẹ̀ lélẹ́yìí tí ẹ̀dá bá rí ìṣòro báyìí ọ̀nà àbáyọ ẹ̀ lélẹ́yìí ẹ̀dá tó bá ń fúnyàn ní nǹkan bó ṣe máa rí fún ni ẹ̀dá tó bá ń ṣe dáadáa sẹ́gbẹ̀ẹ́ ẹ̀dá ẹgbẹ́ bó ṣe máa rí fún ni ẹ̀dá tó bá ń ṣe dáadáa sẹ́ranko bó ṣe máa rí fún ni ẹ̀dá tó gbogbo lè lọ́n ti jẹ́ ká mọ̀ nígbà tí mo ń jẹ́ Fatai Akamo ṣùgbọ́n tí mo wá di tọ́lọ́ wá fi ọba sí ó wá jẹ́ kí òye ẹ̀ tó wá yé mi dáadáa jùgbà tí mo ń jẹ́ tí mi ìjọba lọ mo kọ́ ti jẹ́ Fatai Akamo ìgbà tó yá wọ́n tó fi olóyè síwájú ẹ̀ wọ́n ní olóyè Fatai Akamo ó tún di olóyè rẹpẹtẹ Fatai Akamo àtúwádúpẹ́ ó wá di ọba Akamo gbogbo yìí ló ti tírẹ́ẹ̀nì mi sílẹ̀ fún ọjọ́ ìní kí Ọlọ́run Lódùmarè tó ń kọ́ àmọ́ ṣe kó má padà lẹ́yìn wa gbogbo yín náà gbogbo ìdáwọ́lé yín Ọlọ́run á jẹ́ kó yọrí sí rere ìtorí èdè kan gbogbo tá ń ṣe o tẹ́ bá béèrè ìbéèrè tẹ́ ń béèrè nísìnyí Ọlọ́run ti ń kọ́ mi torí èní ẹ wò gbàtọ́rọ́ ti ń kọ́ mi over 40 years mo jẹ ọba nígbà tí mo pé 40 years ìrírí pọ̀ mélòó èrò ṣàgbọ́ gbogbo bí oyè bóyè ṣàgbà orúkọ ìrírí ṣàgbọ́ gbogbo bójúgbó ẹ lọ Ọlọ́run Lódùmarè àtúbọ̀ máa kún wa lápá gbogbo ìdáwọ́lé wa Ọlọ́run á jẹ́ kó yọrí sí rere wọ́n ní gbogbo igi tí elégbèdè tó bá fọwọ́ bà wọ́n ní dúdú ló ń dún lágbó Ọlọ́run Lódùmarè á jẹ́ kí iṣẹ́ ọwọ́ wa kò ní dìṣẹ́ lágbó Ọlọ́run wọ́n ní ìran àkàlàmàgbò kì í pa ọdún jẹ gbogbo wa nípa ọdún jẹ o ìbànújẹ́ ni ó kéré ó tóbi Ọlọ́run jẹ́ kó yẹ ilé nìkankan wa lágbára Olódùmarè gbogbo tá a fẹ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run á ṣe fún wa gbogbo tí a fẹ́ lẹ́ẹ̀kan sí Ọlọ́run bá wa bò lágbára Ọlọ́run ibi tí bàtà bá ti wá ń ta ní olúkálùkù wa lẹ́sẹ̀ ó ṣe é sọ kò ṣe é sọ Ọlọ́run á bò ó tura síbẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o.
tó ààfin olú ti ìtorí ọba Abdulfatai Ìlúfẹ́milóyè Akórèdé Àkámọ́ mo sọ fún yín ibẹ̀ náà ni gbangba ti dẹkùn tí kedere ti bẹ̀ wò ìpele tí Ajóbíewé Àrẹ̀mú tí ó máa bá bàbá délé òun náà ni ọpọ́n sún kàn báyìí. lónìí mo tún rí ìbà fọlọ́run ọba Ajóbíewé mo rí bá lọ́dọ̀ bàbá tó bí mi lọ́mọ léṣe Ajíbọ́rọ̀ ọba Àgbàjà Ọ̀ràngún léla ọmọ Òkòyè Kọ́lá mo tún dé ọmọ akógun àpòtò ìlàládé wa kówó radé. lónìí mo fẹ́ yálé ọba Fàtáì mi Akórèdé ọba Àkámọ́ ọba bàbá ọba Olúláwà. Akórèdé Àkámọ́ Olúláwà Fàtáì Àkámọ́ mo rí ìbà lọ́dọ̀ ọba torí onítorí gbogbo torí Akórèdé Olúláwà ọba ni ńlẹ́ ọmọ agbómọ̀ tí ó jẹ́ ilé ńlẹ́ ọmọ agbódèrè tó ní ìṣẹ̀rí ọmọ wájú ọlọ́kọ̀ ti ìṣòwò ẹ̀kúlé ọlọ́kọ̀ àtòjì gbàlẹ̀kẹ̀ ọmọ ògèdè gèdègèdè ọlọ́kọ̀ àtàn ìyẹ̀bẹ̀ lójú omi ọmọ káfọ́ pàwọ́ káfà jẹ̀wà Akórèdé Àkámọ́ káàdọ́pánu jẹ́ àdàjẹ̀nù ọ̀sẹ̀ jámọ́ gèdègèdè ọwọ́ wa kọ̀ délé ìṣẹ̀rí ọmọ arúgbó ọdẹ èyí tí fàyàfà ọmọ àdàgbà mọ́dà kan gẹ̀rẹ́ ní bàbá tó bí ọlọ́mọ èmi ò ní kò sùn àkẹsàn kí n lọ ṣe pé ìṣọ́ra mi kì mí lówó kì mí rọlá kì mí rọ́ṣù ọmọ oṣù àkẹsàn ọmọ ajé ohun òjé lẹ́ọ̀mọ ènìyàn kòkò tí mú jẹ́ ìgbẹ̀sùn lọ lé bàbá tó bí ọlọ́mọ akẹsàn lẹ́rí ọmọ àgbẹ̀ bí òmùwẹ̀ ọmọ bákẹ́sàn ó gájú go bẹ́ẹ̀ gájú kùkùté tí bàbá yín bá ti níbọn ẹ̀ẹ́múléwọ́ kékeré ọdẹ ni bàbá yín ṣe òní ọkọ̀ dànù lóṣù ọlọ́kọ̀ dànù lówó délé ń gbọ́ kíní dọ̀kọ̀ lóṣù kíní dọ̀kọ̀ léwódé lé àṣẹ orí àkẹsàn ní dọ̀kọ̀ káàkiri èyí ti jẹ́ náà olúńlá tó lè jórí àkẹsàn ní dọ̀kọ̀ káàkiri wọn èé gbowó ọkọ̀ lọ oṣù Akórèdé Àkámọ́ àní gbowó ọkọ̀ lọ àkẹsàn èèyàn tó bá gbowó ọkọ̀ lọ oṣù tó gbowó ọkọ̀ lọ àkẹsàn sọmọ pé ń tọ̀hún akótó pàtàkì àgbọ̀rùn lọ ní àrèbọ̀ oṣù ọmọ mòró ọ̀pá méje èyí tó ṣẹ́kù lásán oṣù àkẹsàn sẹ́mọ̀ pótí ìtọ́ máa kú sẹ́dá gbòrà bí aṣọ ọjọ́ bàbá yìí dọ́pánu tẹ́dà jẹ́ ẹ̀nù ń jọ sí njọ́ lè rántí ibi ọ̀padà sí Àkámọ́ o sọ rántí ibi àjẹ́dà sí njọ́ lè rántí ibi bàbá yìí ti gbé lọ rítọ̀ pátá jẹ́ náà èmi mọ̀ bí ọ̀padà sí o èmi mọ̀ bí àjẹ́dà sí mo mọ̀ bí bàbá yìí gbé lọ rítọ̀ pátá jẹ́ náà ọ̀pá sọnù ní gan-an àjẹsọnù ní Bàràgùn ìgbà tí bàbá wọn dòdò òrùlú ni wọ́n lọ rítọ̀ pátá jẹ́ náà yàrá ìbọ̀ oṣù ọ̀rí ọmọ àgbàdo òjò kò jẹ́ àmẹ́lẹ́wù ẹ̀tù tó gbó mo gbin ìgbàdo òjò ayé olúmọ òjò gbò ó jọ ń pé mo jọ lọ́pọ̀n dà ní nǹkan ní àgàngbá mi lójú mo rìn àwòkọ ọ̀rọ̀ kan mo mọ̀ ní ìgbàlẹ̀ ọmọ ogun pápá ogun pé ní o mo fọ fèrè sọ́gun ó sọ pé òun ò rí nǹkan kan pa olúńlá ogun pápá ogun péjì mo fọ fèrè sógun ó lóun ò rí nǹkan pa ogun pápá ogun pẹ̀ta olúńlá mo fọ fèrè sógun ó sọ pé òun ò rí nǹkan pa Akórèdé ogun pa ogun pẹ̀rin mo fọ fèrè sógun ó sọ pé òun ò rí nǹkan pa kábíyèsí ọba Fàtáì Àkámọ́ ogun parun ogun pẹ̀fà ogun péje ogun pẹ̀jọ
mo fọ́fẹ́ ìṣògùn sọ pé òun ò rí nǹkan pa Ògún wá pa Ògún pẹ́ san ibi Ògún pẹ́ sán sí ìhùn lásọdọ̀ oṣù àkẹsàn ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ́rí ìyẹn lọmọ ọlọ́kọ̀ tí pò yìí wọn náà tún lára akẹ́ máa jọ ọmọ akẹ́ méjì ọmọ àjò méjì Fatai Àkámọ́ ọ̀rí sọ́nba mi tọ́jú alákẹ́gbà ń kọ́ sí bẹ́ẹ̀ lálàáfíà ẹ̀rọ ni mo ní ọba mi kí bàbá mi ààrẹ mọ́ ọba òkun kẹ́nu mi ń kọ́ nílé ààrẹ mọ́ alábàjáṣe èkì àbàjá nídùúgbò ọmọ òkun kẹ́nu bá mi kí bàbá adélé ará akẹ́mọ̀ ìjọ ọmọ akẹ́ méjì ọmọ àjò méjì ọ̀kárẹ̀ láyé ọmọ jógbẹ̀rú mọ̀ ìjógbẹ̀kọ̀ ọmọ ẹrú nísìnyí ẹ̀kọ́ wọn gbọ́dọ̀ sí nìyàn ọ̀pẹ ará akẹ́mọ̀ jó ará akẹ́mọ̀ jó àwa la ní ìgbèrè àwa la ní ìgbèyìn o ará akẹ́mọ̀ jó. Gbangbadẹkùn lẹ́tọ̀ ní ààfin Olú ti Ìtorí ọba wa Abdulfatai Ìlúfẹ́milóyè Akórèdé Àkámọ́ ẹ bá mi ṣe kábíyèsí o. Kábíyèsí o.